ìgbàlọ́kà nípa ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala. Àwọn nǹkan wo ló ṣe lẹ́tọ̀ọ́ fún wa, àwọn nǹkan wo sì ni ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala, àwọn nǹkan wo ló ṣe léèwọ̀ fún wa. Ẹ̀rínú tó bá nínú jẹ́, tó bá ní lọ́kàn jẹ́, ó náà ní pé àwọn nǹkan tó fojú hàn gbangba nínú ọ̀rọ̀ Ọlọ́run, àwọn tó fojú hàn gbangba nínú ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, káwàrá wọn tààrù páwọn náà ni wọ́n jíṣẹ́ Ọlọ́run ọba, tààrù páwọn náà ni wọ́n sọ̀rọ̀ Ànábì wa Muhammad fáwọn èèyàn, kó wá ṣe pé tó kù náà ni pọ́rọ̀ Ọlọ́run ọba tó clear tó yanjú tó lágbò bí ọ̀sán gangan, káwà fẹ́ máa sọ di bí ìgbà tó ṣe pé ní òkùnkùn láwà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Aya kan bẹnu al-Qur'an, Ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó fi ń júwe fún wa nípa àdánwò tó ń ṣe fún Ànábì wa Ibrahim, àdánwò tọ́lọ́run ọba là Ànábì Ibrahim nínú àdánwò náà pẹ̀lú ìmọ̀ àti òye látọ̀dọ̀ Ọlọ́run Allah subhanahu wa ta'ala. Aya náà níbi tó lúwa wa subhanahu wa ta'ala ti sọ fún wa pé falamma balagha ma'ahu as-sa'y, Ọlọ́run bá sọ́ta Ànábì wa Ibrahim àtọmọ rẹ̀. Àwọn àlùfáà oní tafsir àtàwọn àlùfáà oní ìtàn, èwo nú ọmọ Ànábì Ibrahim ní ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ sí ẹnu kò lè lórí. Àwọn kan lá Ànábì Ismailu lọ́mọ náà, àwọn kan sí lá Ànábì wa Ishaq alayhi salatu wassalam alun lọ́mọ náà. Àmọ́sá dájú pé ọmọ Ànábì wa Ibrahim ní alayhi salatu wassalam, ó sì dájú pé Ànábì Ọlọ́run ọba lọ́mọ náà. Kódà ó sì dájú pé láàrin Ismail àti Ishaq oníkáwà àwọn ọmọ náà sí. Olúwa nígbà ọmọ Ibrahim dàgbà, falamma balagha ma'ahu as-sa'y, ìgbà ọmọ Ànábì Ibrahim dàgbà, nínú wádìí àtẹnubí tọ́lọ̀ ní kójú ti wà yóò tó àrípà Ànábì Ismail torí ọ̀rọ̀ tó padà tẹ̀lé ọ̀rọ̀ yìí tó ṣẹ̀ṣẹ̀ padà ń sọ̀rọ̀ Ànábì Ishaq. Ọlọ́run nígbà Ànábì Ismail dàgbà débi ọmọ rẹ̀ náà dàgbà dé, ìgbà ọmọ Ànábì Ibrahim tí ṣe Ànábì Ismail, ìgbà náà dàgbà tó tójú bọ́, tó tó ọmọ téèyàn máa fi yangàn pé ọmọ mi rèé, tó tó ọmọ tó ṣe pé ń gbà bá sí lé ta nírú rẹ̀ lé ọkàn ó balẹ̀ pé mo fọmọkùnrin rẹ̀ lé. Ọlọ́run nígbà ọmọ náà wá tó báyìí, qala ya bunayya, Ọlọ́run nígbà náà l'Ànábì Ibrahim wá pọ̀ ọmọ náà jòkó, ìrẹ ọmọ mi dáadáa, ìrẹ ọmọ mi pàtàkì, kìí ṣe pọ́ ọmọ níjọ́ ọmọ kékeré yányán, àmọ́ bunayya tó lò yìí gbólóhùn nǹkan ni tó mọ́ ní ash-shafaqatu war-rahma, gbólóhùn tí Lárúbáwá máa ń fi ń pe ọmọ níjọ́ tá a bá fẹ́ pe ọmọ náà tàánú pé ìrẹ ọmọ mi dáadáa, ọ̀rọ̀ ńlá ló fẹ́ sọ. Ó ní inni ara fil manami anni azbahuk, ìrẹ ọmọ mi mo sùn mo lálàá, lójú àlá mi mo ti wá rí pé mo dá ọ dùbúlẹ̀ mo sì ń dúnbò rẹ̀. Inni ara fil manami anni azbahuk, mo rí ọ pé mo dá ọ dùbúlẹ̀ lójú àlá mo wá ń dúnbò rẹ̀. Ìrẹ ọmọ mi fanzur madha tara, ìwọ náà bá ń wòye sọ̀rọ̀ yìí, kí ni ìwọ náà rí sírú ẹ̀? Ọlọ́run ọba dán bàbá wò, bàbá náà wá ń ti àdánwò náà pé ìrẹ ọmọ mi àjọ pín ni. Meanwhile ọmọ tá a wí yìí mọ̀ pé bàbá òun ànábì Ọlọ́run ni, ọmọ tá a wí yìí mọ̀ pé implication àlá àwọn ànábì Ọlọ́run bí èyí bá ṣe pá a fẹ́ fún ní wáyé pé kinní kan ń bọ̀ tí ó ṣẹlẹ̀, yóò jẹ́ pàǹpá láṣẹ pé nǹkan báyìí ó gbọdọ̀ ṣe é. Tọ́ àlá tí bàbá yìí ti láyìí ń túmọ̀ sí pé ntọ́ ọmọ náà mọ̀ gbóyé ń bẹ̀ ẹgẹ́ bó ti mọ̀ pá ànábì Ọlọ́run ní bàbá òun, bẹ́ẹ̀ tí bàbá mi rí lójú àlá yìí Ọlọ́run ọba ń pa láṣẹ pé kó ṣe bẹ́ẹ̀ nù ni. Ọmọ tá a fẹ́ dúnbú, Ọlọ́run Allah subhanahu wa ta'ala, Ọlọ́run ni ọmọ yóò fèsì méjì, ọmọ ni yá àbátí ìrẹ bàbá mi if'al ma tu'mar, ṣe bá ṣe Ọlọ́run ni ṣe tọ́lọ̀ ní ọṣẹ́ ẹwọ ẹni pé tú Umaru lólò tó rúmọ̀ pàlá tí bàbá òun lá àṣẹ ni, àṣẹ Ọlọ́run tọ́lọ̀ ní ẹmúṣẹ́ bàbá mi ẹmúṣẹ́ lémi lórí, àmọ́ èmi náà fẹ́ sí àdéhùn fún yín pé satajiduni insha Allahu minas sabirin. àwọn bàbá mi mo ń sí ládéhùn fún yín o,
bọ́lọ̀ ń bá lé ní ẹ má dé wọn Ọlọ́run ọba iṣẹ́ ẹ bẹ́ mi náà pẹ̀lú ògbó Ọlọ́run pé mi kó ṣe sùúrù ń fara da àdánwò Ọlọ́run àṣẹ Ọlọ́run tó payé nì tí ó wà ṣẹ lórí tèmi ń fara da ìṣe sùúrù torí pé Ọlọ́run Allah subhanahu wa ta'ala ló payé láṣẹ ẹ wá wolúwa wá o ẹ wá áyà yìí Ọlọ́run ní kí bàbá ó pa ọmọ rẹ̀ lójú àlá ẹjá kọ́kọ́ béèrè ìbéèrè kan láàrin ọ̀nà Ànábì Ibrahimu yìí alákàlá ní àbáṣẹ Ọlọ́run kálukú mọ bíra rẹ̀ alákàlá ní àbáṣẹ Ọlọ́run àṣẹ Ọlọ́run ní ẹ̀rì pọ́ ọmọ gan fèsì pé ifọ̀ alma tú umar àṣẹ tọ́lọ́run ọba pa ọ́ dákun bàbá mi bá mú ṣẹ èmi ọmọ tó ti fẹ́ lù àṣẹ náà lé lórí ọbẹ̀ mi lẹ́ni tí ó ní sùúrù ẹwà wọ Ọlọ́run ní fàlámẹ́ aslama Ọlọ́run níṣẹ́ wá rí bàbá àti bàbá àtọmọ ìgbà àwọn méjèèjì wá ṣe sùúrù lórí àṣẹ wa yìí tán wá rẹ́dí àti má ṣe èmi Ọlọ́run ọba ṣe wàtẹ́lẹ̀hù liljabin tí bàbá wá mú ọmọ rẹ̀ nì tó sì fẹ̀gbẹ́ rẹ̀ lélẹ̀ tó kú kó mọ́ dúnbú ẹ̀ Olúwa ní wà náà dẹ́ináwù ayá Ibrahim Ọlọ́run aláwá pé ìrẹ́ Ibrahim kọ́dí sọ̀dákítà rú'yà alátọ́ láhùn ọtí múṣẹ́ ẹ̀dàkùn alákàlá tí èyàn máa múṣẹ́ alákàlá sáà máa ń wá kó ṣẹ́ ó níbi ń lọ ọlọ́ọ̀bá nígbọ́ ti wá mọ́ aláṣẹ yìí inna kadhalika najzil muhsinin ó ní bá wá tí máa ń ṣàwọn èèyàn dáadáa lẹ́san olóore àwọn tá a bá sọ̀rọ̀ tán gbọ́ ti wá àwa máa ń gbàdọ̀ òkú òfin wọn ni Ọlọ́run ní sọ́rí inna hadha lahuwal bala'ul mubin èyí tá gbé ọbọ̀ yìí èmi Ọlọ́run gan mọ̀ pàdánwò ńlá mo gbé ọbọ̀ àmọ́ ń gbà sọ fún ọtọ́ ti gbọ́ yìí wa fadaynahu bidhibhin adhim Ọlọ́run ní ẹ̀ ní tèmi Ọlọ́run wá sí fún Ibrahim jọ náà ni pé Ibrahim ọmọ rẹ mo ní ọpa tẹ́lẹ̀ mọ́ pọ̀ ọmọ rẹ mọ́ ẹran ni ọmú kọ́ ṣe kí ni ẹran ni ọpa rọ́pò ọmọ rẹ wáfàdé iná ubìdíbìhín azim ẹran ní ọpa rọ́pò kíni jama rọ́pò ọmọ rẹ̀ la ní ọpa ọmọ rẹ̀ lọ rí lójú àlá ọmọ rẹ̀ láṣẹ wa ọmọ náà sì ti lóhun ó gbọ́ àṣẹ wa ọmọ rẹ̀ Ibrahim mọ́ pa ọmọ rẹ̀ mọ́ wáfàdé iná ubìdíbìhín azim ẹran tó fi rọ́pò ọmọ rẹ̀ rí jama ọlọ́ni wa tarakna alayhi fil akhirin salamun ala Ibrahim kadhalika najzil muhsinin Ọlọ́run bẹ́ẹ̀ mi Ọlọ́run ọba tí máa ń san àwọn èèyàn dáadáa lẹ́san lóore nù innahu min ibadina salihin Ibrahim tẹ́ ń wò lára ẹ̀wọ̀n ẹrú wa tó jẹ́ ní eré ní jama musulmi Ànábì Ibrahim rí bítàn náà ti lọ rí ìkan wá kóra rẹ̀ jáde nílẹ̀ yóò báyìí ó wá bọ́ sórí rédíò lórí pa ní ẹmọ́ sẹ́bọ̀ mọ́ iná ẹ má fẹ́ èèyàn ṣògùn owó mọ́ ẹ̀yà fóun jálàbí ẹ jáwọ́ ń bi jálàbí ó sì mú áyà yìí náà yóò ó wá ní àwọn kan wá ní báwọn bá lálàákàlà káwọn mọ̀mọ̀ gbẹran mọ́ ṣe bá Nábì Ibrahim ń gbò lálàákàlà ẹran ló pàjọ náà ẹ dákun tó jọra wọn ẹ dákun Nábì Ibrahim ta sọ nísìn alákàlà níbi àṣẹ Ọlọ́run ni ó wá pẹ̀rá rẹ̀ olóhun alágbára iná tí a ti mọ̀ pé iná àtomi náà jọ mọ́ ń bára wọn ṣe náà ni tó alágbára náà kò tí ìjìnà jù náà olóhun alágbára iná àmọ́ngbà tí wọ́n ní bá ti láǹfààní wọ́n ń bọ́ sórí rédíò tí a ti mọ̀ pé rédíò Nàìjíríà ìmọ̀ bá sá ti wọ́ náà ni wọ́n máa sọ àwọn kọ̀ndíṣàn tí wọ́n tó gbélẹ̀ ní kò sá ti mọ́ forí gbá bọ́ọ̀ bá ti forí gbá kọ̀ndíṣàn wọn in tó bá wù ọ máa wí in tó bá ti wù ọ máa sọ ìwọ̀fà lẹ́nu rẹ̀ sáàmà fi wíkú wí kéèyàn wá torí pọ̀ láǹfààní àti lọ́rẹ̀ ra airtime kọ lọ́rẹ̀ ra táìmù lórí rédíò kọmọ́ àmọ́ bọ́ọ̀tì mọ́ lò ó ọwá bọ́ sínú Al-Qur'ani torí jálàbí ìyàtọ̀ fẹ́ polówó ìwà alágbára iná ọwá ń da ojú Al-Qur'ani rú Nábì Ibrahim tá Nábì Ismail sọ pé àṣẹ Ọlọ́run rẹ̀ bàbá mi múṣẹ́ ọwá sọ Nábì Ọlọ́run ọsọ́dà lákàlá nítorí jẹ́ ẹgbẹ́ jẹ́ ọ ń parọ́ máa ní Kùránì nítorí jẹ́ ẹgbẹ́ jẹ́ aláwọ̀ làlákàlá ibi ọ̀sí ń lọ ẹmọ̀ wo kò dédé pé aláwọ̀ làlákàlá o aburú tí ń bẹ́ ń bí rọ́ rèé ṣẹ́rí bí yíò bá parọ́ ẹyọ kan lọ fẹ́ pa o ẹ sọ fún ẹni nì kó múra pé òun ó pa 100 kódà yóò padà pa 1000 irọ́ tẹ́ mọ̀dí okùn irọ́ ìpẹ́ ẹja
ẹ̀mí irọ́ èsì ìgùn bí èèyàn bá ti parú ẹyọ kan irọ́ ní bó bá ti fẹ́ já báyìí kó lè má já yóò pa mí kó lè bí so kíyù náà lè má já yóò tún pa mí kó lè bí so bí ó ti máa wá parọ́ nù yóò wá pa ilé yìí yóò parọ́ yìí náà yóò pa yìí náà yóò máa jó gbogbo rọ́ nì mọ́ra wọn bó yóò lè dodindi nítorí pé ọbẹ̀ parọ́ pẹ̀lú mọ́ gba ẹran àbòsí tẹ́ ń gbà lọ́wọ́ àwọn èèyàn káwọn èèyàn lálàákàlà kẹ́lẹ̀ mọ́ gbẹran lọ́wọ́ wọn tọpẹ́ra ẹ̀ lálágbára iná ọwá mọ̀mọ̀mọ̀ pairọ́ ọ̀parọ́ málùkùrá ní kó wà tó ní ẹran táwọn ń gbà ó dá wọn lóhun orí rédíò náà ní tí wí o ẹrù ọlọ́nkan ló sẹ́ndì yíò sí mi láìpẹ́ yìí ó gbọ́ tán náà mú borí mímbàrí lórí rédíò ó sì mú ayá alùkùrá ní ìsì tútùkùtù jàmá mùsùlùmí ẹ̀sì wo bá sì rí wọ́n ti ń tú lójoojúmọ́ ayá yìí mo ló ti jọpá nábì Ibrahim lálàákàlà àkọ́kọ́ nù ayá yìí mo ló jọpá nábì Ibrahim gbẹran ẹ dákun tá ń fẹ́ràn rọ́pò ẹ̀mí ọlọ́run ló mẹ́ran wá olúwa ní wáfàdé iná àwa la fẹ́ràn rọ́pò rẹ̀ bí zibihin azim ẹ dákun ìbéèrè ẹlẹ́kẹta rẹ̀ ṣé nítorí àlálà nábì Ibrahim ṣe pẹran ni torí àlákọ̀ ìtàní kó pa lójú àlá nípa àyàn ọmọ rẹ̀ dúú ìtàní wọ́n panu ọlọ́run ló wá mọ̀ọ́mọ̀ sọ́dẹ̀rọ̀ pé ipò tí ẹ̀ má dẹ ọ̀rọ̀ wá tí ẹ̀ yìí inna hadha lahuwal bala'ul mubin inna hadha lahuwal bala'ul mubin ọlọ́run ní èyí ta ní ọ̀sẹ̀ yìí àdánwò ńlá ni àwa gán sí mọ̀ pàdánwò ni àmọ́ bá ń kọ́ làwá tí mọ́ ṣe ní dá ojú rẹ̀ délẹ̀ báhùn wa fadaynahu bi dhibhin adhim jàmáà sí ẹni tó bírú rọ́bà yìí okùn jálàbí fẹ́ já ẹ̀dàkùn ẹjá lọ mọ́ Ọlọ́run lẹ́yọ kan o àwọn eléyìí torí táwọn fẹ́ jẹ náà sí fẹ́ gbé tutù wọlé tipátipá sáà mọ́ ń pẹran nínú Ìsìlámù àbáyé pa ó dájú pà mọ́ ń pa àtàì pẹran léyá ni ṣe bá ń pẹran kó mọ́ bínú rẹ bá dùn bọ́lọ̀ bá ṣoore fún ọ pẹran inú rẹ kàn sì dùn ní ẹran ni ò ní kankan ṣe ẹ̀jẹ̀ ẹran ni ò ní kankan ṣe àmọ́kẹ́ mọ́ dáwọn èèyàn lẹ́ran kọmọ wá ní bọ́bá ṣe gidi kan tó bá ti lẹ́ran ní ọpa ẹran pípa ìṣe ń tàà mọ́ dáyàn ẹ má dáyàn lẹ́ran mọ́ ẹ má bà ìsìláàmù jẹ́ máwọn èèyàn lọ́wọ́ wallahi ẹlòmí ò díjọ́ gbédà kìyàmọ̀ tó tí bó ṣe kírun tó ipò àwọn oníṣàngó ọlọ́ya ọlọ́run bó sì tó síjọ́ gbédà kìyàmọ̀ ìsìn kírun láyé àwọn tí ó bìíre o ẹran tó lọ ní ká nábì Ibrahim pa kò kan ẹran èèyàn kan wá ládánwò ẹwà ni ẹ ṣe bá dánwò náà nípìlẹ̀ ẹwu àbòsí ṣe bá dánwò ló bá nábì Ibrahim lọ́wọ́ bá sí ní ó pẹran irọ́ o ọlọ́run ò ní ó pẹran torí àdánwò kódà àṣẹ lọ rẹ̀ pẹran kò wá lórí ànábì Ibrahim o lè pa ọmọ rẹ̀ gẹ́gẹ́ ládánwò lè pa ọmọ rẹ̀ gẹ́gẹ́ lọ́wọ́ bá pàṣẹ rẹ̀ ó sì fẹ́ pa ọmọ rẹ̀ lóòótọ́ kọ́lọ̀ tó wá ní irọ́ èyí tó bí pa ọmọ rẹ̀ mọ́ pọ̀ ọmọ rẹ̀ mọ́ àwọ́ fún ọlẹ́ran tí ó rọ̀pọ̀ ọmọ bábù sí ti wá pọ̀ nílẹ̀ Yorùbá rí a máa ẹ sọ fún àwọn tí ń ṣàbòsí yìí kí wọ́n máa sí lọ tẹ́mọ̀ pé orí social media lẹ́lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tí ń wí òdodo tẹ́mọ̀ káwọn náà ti wá bá yín bẹ́ orí rédíò tẹ́ ń lò tẹ́mọ̀ káwọn tí ń wí òdodo náà ń bọ̀ wá bá yín bẹ́ ó dàbí kéèké ìwá tó àwọn míì ń bọ̀ wá sí náà àwọn míì ń bọ̀ wá tí wọ́n wá tún jòkó tì yín lórí rédíò náà ẹ má ṣàbòsí fáwọn èèyàn bẹ̀rù Ọlọ́run ibi a ti ń sọ yìí lọ́wọ́ náà tó wá ta mí lólobó mi náà ẹ dákun jọmọ́ ẹjá mọ́ lọ́wọ́ bá wá èyí náà bá ní bó ti sọ̀rọ̀ ti pẹ́ bí ò sọ ti pé wallahu a'lam ó bá ní wọ́n ní kẹ mọ́ lù ẹbú mọ́ ẹ má dá wọn lóhun ẹbú èsì ẹbọ o ń ṣàlàyé ó ní àwọn tó ní ẹ má lù ẹbú mọ́ ẹ bèèrè lọ́wọ́ wọn pé ṣé wọ́n yé má lo alhabbatu sauda alhabbatu as-sauda kí sí là ń pè ní alhabbatu sauda kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ jama ogun wòsàn kan ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ló sì rẹ́kọ́mẹ́ndì ogun náà fún wa gbogbo mùsùlùmí l'Ànábì sì rẹ́kọ́mẹ́ndì ogun náà fún gbogbo ẹni tí ó bá sì ṣètò Ọlọ́run kò nídìí ó máa báwọn èèyàn jà ogun ni Ànábì wa Muhammad ló rẹ́kọ́mẹ́ndì rẹ̀ fún wa so recommendation Ànábì lògùn táwọn yìí inú Sahihul Bukhari al-Imam al-Bukhari alayhi rahmatullah wọ́n gbẹ́gbà wọ́rọ̀
أن حدثنا عبد الله ابن أبي شيبة حدثنا عبيد الله حدثنا إسرائيل عن منصور عن خالد ابن سعد قال خرجنا ومعنا غالب ابن أبجر فمرض في الطريق فقدمنا المدينة وهو مريض فعاده ابن أبي عتيق فقال لنا عليكم بهذه الحبيبة عليكم بهذه الحبيبة السوداء فخذوا منها 5 أو 7 فاسحقوها ثم قطروها في أنفه بقطرات زيت في هذا الجانب وفي هذا الجانب فإن عائشة حدثتني أنها سمعت النبي صلى الله عليه وسلم يقول إن هذه الحبة السوداء شفاء من كل داء إلا من السام قلت وما السام قال الموت. hadithi ta ke yọkùnrin kan lórí ìjọ náà ó wá sí Madina ààrẹ ìwà lágbára ẹnìkan wá bẹ̀wà ń pè ní ibn Abi Atiq òun ló wá ní àṣílẹ̀ ìlú rẹ̀ yìí habatu sauda tẹ̀ ń wò yìí ẹmú tó bá ń gbọ́ al-hubaybatu sauda wọ́n ṣe tasgiru rẹ̀ nínú kéwú ismu ẹgbọ́lóhùn tó bá sì jẹ́ pé a ti ṣe ìdígọ́ọ̀mù rẹ̀ harufu ta bá ṣe ìdígọ́ọ̀mù nínú gbólóhùn ni a ṣe fákù rẹ̀ náà so bá ti ń bẹ́ẹ̀ bí alhabba ó ti wà mushaddada wọ́n ṣe fákù rẹ̀ nítorí tasgiru ló ṣíwá di alhubayba nǹkan kan náà là ń wí alhabbatu oná ni alhubayba kéwú ló sọ di báhùn ìgbà láyé rẹ̀ sì wà nínú kéwú ó ní alhabbatu sauda ó ní mójútó dáadáa alaykum bi hadhihi alhubaybati sauda ó ní mójútó ó wá rẹ̀kọ́mẹ́ndì ẹ̀ ìgbà tí ó wà parí ọ̀rọ̀ ó ní ìdí tí mo ṣe ní ẹlò alhabbatu sauda ó ní pé èmi gbọ́ tí yàlláwà Aisha radiyallahu anha tí yàlláwà Aisha náà láwọn gbọ́ tá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ wípé inna hadhihi alhabbata sauda pa Ànábì ní ṣe rí alhabbatu sauda yìí tá ń pè ní black seed shifa'un min kulli da Ànábì ní ìwòsàn ní níbi gbogbo àrùn illa mina sam àrùn ẹyọ kan tí ò lè wòyàn sánú ẹ̀ o náà ni asam akult olóhùn wá wípé wà má sam kí ní jẹ́ sam ó lànàbí ní in tí jẹ́ sam ní al-maut ikú nìkan na alhabbatu sauda ò lè wòyàn sánbẹ̀ nígbà ọkùnrin tá wí yìí tó náà kàn fún gbẹgẹrẹ ìgbò wọn lánú sọ̀rọ̀ tí ẹwà ní káwọn ọmọ lù ẹbù mọ́ ṣe pé ẹbẹ́ yìí náà ní a máa lo alhabbatu sauda tí ẹ mọ̀ pógùn òbílẹ̀ ní lẹ́nu rẹ̀ sọ́hùn alhabbatu sauda recommendation annabi ló bá dé àbíta recommend rẹ̀ fún wa annabi ní gbogbo àrùn ni ó máa wò ìjókùn tá nínú ìyọ́ recommend nìkan là á máa ń lò nìkan kọ́ kò sógùn tá lè lo àmọ́jàmá kí lẹ́yìn ń lo ẹbú tẹ́ ń lò fún ẹbú tẹ́ máa ń lò ní nǹkan méjì làgbákò tá ń bá yín fà lára rẹ̀ nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ làgbákò tí ń bẹ lára ẹbú tàbí yífà nǹkan àkọ́kọ́ ni pé kí lẹ fi ń ṣẹbú irú nǹkan wo lẹ papọ̀ tó fi di ẹbú ṣé wí àtẹgbò lẹ́jọ́ lẹ́sùn lẹ́wà ló wá dẹbú ṣé yíò ní ká ní yíò lẹ́ fi ń wí alhabbatu sauda apá kan ń frí ìbọ̀nù apá kejì ní pé ẹbú yìí tẹ́yìn wá lọ papọ̀ tẹ́ sọ dẹbú kí lẹ ní a máa lò ó fún àwọn bí a ti ń jànú kí lẹ fi ń ṣẹbú tí yín kí sì lẹ ní a máa lò fún ibi àti ń jànú ẹbú tẹ́yìn a máa ṣe ẹ̀yìn a máa forí olóńgbò ṣẹbú orí eku orí ẹyẹ orí ọ̀gà ẹ̀yìn a máa fi ṣẹbú olóńgì ní ẹ̀yìn a máa jó láyé ààyè ni ó wà ẹ̀ sì jó tán ẹ̀ sọdẹbú orí ọká ẹ̀ sọdẹbú haramu sì ní ká máa jẹ orí ìṣèbé ẹ̀ sọdẹbú haramu sì ní ká máa jẹ ẹkùn ẹn sọ́dẹ̀bù arábùsì ní ká mọ́ jẹ́ àwọn táwọn ń bá yín fà nù nígbà bá bá yín fapúlẹ̀ ti rẹ́bù tán kí lẹ wá ń lo ẹbùlé lórí ẹ má ṣàbòsí fáwọn èèyàn ẹ̀wọ̀ ń gbé èèyàn lọ rẹ̀ mú ọ̀rọ̀ Ànábì Ibrahim olóhun alágbára náà ọ̀rọ̀ Ànábì Ibrahim tó lùwá pálásẹ̀ rẹ̀ òun dá papọ̀ òun sọ di ẹran táwọn ń gbà lójú lọ́wọ́ ẹni tó lálàá ẹni ó bá sì lálàá rèé Ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ ìran mẹ́ta lálàá ar-ru'ya ar-rahmaniyya ìran kan bẹ́ẹ̀nù rán àlá bó ti wá látọ̀dọ̀ Ọlọ́run ìkejì ní ar-ru'ya ash-shaytaniyya
ìran kejì nínú ìran àlá àtọ̀dọ̀ Ṣẹ̀tánì ló ti wá. ìran kẹta nínú ìran àlá òun náà ni ar-ru'ya an-nafsaniyya, àlá tó ṣe pé Olúwa kọ́ ní ń bọ́ sọ̀rọ̀, àṣetánì kọ́ ní ń dọ̀ọ́là mú, ẹ̀mí ara rẹ ní ń bọ́ sọ̀rọ̀, ẹ̀mí rẹ ní hàn lè mọ̀. ìran kọ̀ọ̀kan nínú ìran àlá yìí bá ti bá lò Al-Qur'ani kọ́ wa lẹ́kọ̀ọ́ ń pa rẹ̀, bá ti bá lò Ànábì wa Muhammad kọ́ wa lẹ́kọ̀ọ́ ń pa rẹ̀, bá ti bá lò òfin Ọlọ́run ọba kọ́ wa lẹ́kọ̀ọ́ ń pa rẹ̀. àti ìran kíní nínú ìran àlá tó wá látọ̀dọ̀ Ọlọ́run, àti ìran kejì nínú ìran àlá tó wá látọ̀dọ̀ Ṣẹ̀tánì, àti ìran kẹta nínú ìran àlá òun náà ni àlá pẹ̀mí wa ń bá wa sọ̀rọ̀. gbogbo ìran àlá mẹ́tẹ̀ẹ̀ta yìí jàmá mùsùlùmí Ọlọ́run ọba kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀, àmọ́ nítorí táwọn eléyìí fẹ́ jẹ wọ́n wá máa fi ọ̀nà àlá fi máa lu àwọn èèyàn gbájú ẹ̀. ẹni bá ti wá lálàá tó dẹ́rùbá wọ́n wá sọ di àbá, wọ́n sọ di ATM machine. má bá ti ń dá lélẹ̀ yìí ẹran odidi màlúù ni o, kódà màlúù dúdú ni. bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé lẹ́yìn màlúù dúdú owó agánrán wọ́n 1000 nóòtì mẹ́wàá lówó agánrán, ó láfi yanjú rẹ̀ o. Olúwa mọ́sá làwá o, ọlọ́mọ́sá ṣàtúnṣe wa. gbogbo àwọn àfáà oníjẹkújẹ báyìí nílẹ̀ Yorùbá ẹ dákun ẹjá ṣọ́ra wa fún wọn. abẹ́lúwa bimannihi wa karamihi wa izzihi wa fadlihi an yazidani wa iyyakum ilman nafi'a wa rizqan tayyiba wa amalan mutaqabbala wa shifaan min kulli da. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa alihi wa man wala wa taba'a huda ila yawmin nalqahu wa ba'd. ogun ọ̀tọ̀ ni tá fẹ́ fi ṣèwòsàn, ogun kejì òun náà tún wá yàtọ̀. àmọ́ bí Yorùbá ó ti pè náà nù, èyí ò ní sọ wá dẹ̀lẹ́bọ̀ nílẹ̀ Yorùbá. tẹwárí mi ni ẹbú in tán pè lẹ́bú nílẹ̀ Yorùbá ó ní ká jó kíní kan, ó ṣe é ṣe kan jó nínú agbádá, ó ṣe é ṣe kan jó nínú kòkò. nígbà wọn bá wá jó tán tó jóná dáadáa, yóò jóná débi pé yóò sì dàbí èédú lórí iná. bó bá dàbí èédú yóò ti ju yányán. bó bá wá ju yányán tán wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mú láti lọ̀. wọ́n bá wá lọ̀ yóò wá dàbí páúdà. ṣẹ́rí bí páúdà tó dà yìí òun náà ń pè ní ẹ̀bù. èyí tó wá ní alhabatu sauda tá ń lò ó dàbí ẹ̀bù lẹ Yorùbá. alhabatu sauda òun náà ń gbọ́n bá lọ tán tóun náà bá jáde bí ẹbú lòun náà ti rí. kódà ẹbú lẹ Yorùbá o bẹ́ẹ̀ bá gbé sẹ́bí alhabatu sauda tó jẹ́ lílọ ní o black seed tí wọ́n bá lọ bẹ́ẹ̀ bá gbé wọn sẹ́gbà ara wọn kódà wọ́n jọ dúdú náà ni. ìyàtọ̀ ọbẹ̀ kan ní pé alhabatu sauda dúdú tí ẹ̀ ẹ̀yin náà mọ̀ pé yóò yàtọ̀, dúdú tí ẹ̀ yóò mọ̀ sojú lọ́yìn. àmọ́ ẹbú náà méjèèjì ló kọ báwọn. àmọ́ sí méjèèjì ní àlàálí. èyí tó ń pè ní alhabatu sauda àkọ́kọ́ recommendation nábì ló bá dé, èso ní a máa ń yọ omi lára rẹ̀ tí ó dàbí òróró. èyí ò ní zaitul habati sauda, habatu sauda olóróró ẹ̀yìn náà rí black seed oil oníwọ̀n pè fún ilé ìbò. èyí tí wọ́n ti ẹbí ẹbú náà wà ẹ̀rí, kódà èyí tẹ́ ẹ̀rọ àríjọ́ pé ẹfẹ́ lè mọ́ wọn jẹ bí ẹni wọ́n gàrí, òun kàn wá lè tóbi ju gàrí lọ, tẹ́ mọ́ wọn lẹ́nu wá ìbò náà ti wà náà nù. Ànábì ló rẹkọmẹ́ndì eléyìí fún wa, àtọ̀dọ̀ Ànábì ló ti bá dé. àmọ́ kí là ń lò fún? ìntà mọ́ ń lò fún jọ́ tẹ́yàn bá ilé ti lò náà fún nǹkan mí ò náà dẹ̀bọ kákìdélé fúnra wa. àkọ́kọ́ ẹbúlẹ̀ Yorùbá àgbákò méjì òun náà ló wà lórí ẹ̀.
tí tó bá ti free kú ọ̀nà méjèèjì kò sẹ́ni tí ò ní ẹmọ́ lò mọ́. Ṣé ma àgbákò àkọ́kọ́ ni pé kí làwọn ingredient ẹbu ti yín, àwọn nǹkan wo lè papọ̀ tó fi ń di ẹbu. Kálẹ̀ ẹmẹ́wé làpálàpá, ẹmẹ́wé kìíní kan, ìyìn mi ò mẹ́wé dáadáa, àmẹ́yìn náà ti mọ̀ ewé tọ̀hún ewé tìín, ẹ wá da ogbó ewé nìpọ̀, ó wá jọ́dínárì ewé, ó jọ́dínárì egbò, ẹ wá jóná, ẹ wá lọ ó wá di powder. Àwọn alẹ́ni tí inú bá ti ń run ẹ máa gbé fún kó máa fi fọ́ ẹ̀kọ́ mu. Ǹjẹ́ láìfí ń bẹ bí eléyìí? Kò sí láìfí ń bẹ, kò sí láìfí ń bẹ mọ́ bó ti wà yìí. Ìgbẹ́ mú ewé gbá, ewé àwo, ẹ wá jó, ẹ wá lọ ó di powder, ẹ wá fi fọ́ ẹ̀kọ́ mu. Ǹjẹ́ torí kíni? Torí pé inú run mi, torí kíni mo ní typhoid, torí kíni mo ní malaria. Eléyìí ò ní láìfí. Ṣé tẹ́ ń fẹ́ bú ṣe nu? Ṣé bí tẹ́ ti mẹ́bú yín wá nù? Tẹ́bú bá ti wá ń débi pé a ń mú odidi olóńgbò à ń jó láàyè, ibi haramu ti wọ́nù. Haramu ló kọ́kọ́ wọ́ ẹ̀mẹ́ pé títí ìdẹ́bọ àwọ̀ aṣọ tí bí ń dẹbọ mọ́ yín lọ́wọ́. Ipò ní olóńgbò lẹ́lò ẹ̀ ń jó olóńgbò láàyè, haramu ló kọ́kọ́ wọ́ bá àgbákò number 1. Ṣé ẹ máa jó olóńgbò láàyè ẹ̀ ń jó? Mo rántí àwọn àgbà kéré jù báyìí lọ. Bàbá kan bẹ tí mo ń ṣe wá sí lọ́dún náà láwọn àmìkòkò wa, tí bá ń sọ̀rọ̀ ń pa àwọn àfáà tí mo ń jó, ọ̀rọ̀ tí ń wí yìí yóò ti lé lógún ọdún báyìí, tí bá ń sọ̀rọ̀ ń pa àwọn àfáà tí ń jó lóńgì ní láàyè, yóò ní sọ ríbó lóńgì ní tí ń dìhun nínú agbádá, tí ń tó fi ké lọ́lìkìyámọ̀, ìpariwo tí ń ké ni pé a kò ní yẹ ọ́, kò ní yẹ ìwọ tó ń jó mi, kò ní yẹ wọ náà. Mo ti ẹ̀ ṣe pé yíò dá wa lójú, àmọ́ sọ ríbó lóńgì ní ò bá sí pé fún àwa ń ṣe fún pé kò ní yẹ ọ́. Gbogbo ẹ̀yàn àfáà tẹ́ dẹ́dẹ́kúdán nínú láyé àbí ìbá ṣe irú ìlú tá wà, lè dẹ́rù ẹ̀wò l'Amẹ́ríkà ọ̀pẹ̀lẹ̀ wọn, lè dẹ́rù ẹ̀wò ní UK ọ̀pẹ̀lẹ̀ wọn, lè dẹ́rù ẹ̀wò láwọn ìlú èbó àwọn ìlú èbó tí ṣe ìlú Ìsìlámù nù o. Ẹ̀yin wá gbé agbádá kaná, ẹ wá tóná sí lábẹ́, yóò ti gbóná yóò pọ́n, wọ́n sì mọ́didi olóńgbò, wọ́n sì jù sí láàyè, èyí wọ́n kìgbé oró lọ sálìkì àmọ́. Olóńgbò ni ó wà jóná bẹ́ẹ̀, wọ́n tún wá fi mí ìdélé lórí tí ó mọ̀ jápóró nínú agbádá gbàgbàgbàgbàgbà títí wáyà kò ní jápóró, wọ́n ti kúnnù. Ó bá wá kú tán wọ́n wá fílẹ̀ sórí iná bẹ́ẹ̀, yóò mọ̀ jóná, tó bá jóná dáàrin kan àfá yóò wá di pé yóò sì dàbí èédú, yóò tún wá mọ̀ wì. Ẹ̀rígbọ̀n bá gbé lórí ọlọ báyìí, ọwọ́ kan ni wọ́n bá ti ń fọmọ lọ báyìí, yóò mọ̀ lọ yóò sì di powder, odidi olóńgbò. Àkọ́kọ́ haramu lẹ́kọ́kọ́ fi sí ẹbú èyí ò náà. Èyí jẹ́ ìjọ láàyè náà bẹ gé orí ẹ̀ kódà bọ́ dúngbò ẹ̀mọ́ ti ní a mọ́ dúngbò nǹkan náà, olóńgbò iṣẹ́ ẹranko tí mùsùlùmí máa jẹ, haramu ti wọ́. Ká máa sọ pé orí eku, orí ọ̀gà, orí ejò, orí ọká, orí igbá, orí àwo, wọ́n sì ti ń bá débi orí èèyàn, apá èèyàn, ọmú obìnrin, irun abẹ́ obìnrin, la ilaha illallah. Kódà ń bí àwọn àfáà máa ń ṣe ẹbúdé, sọ́rí kò sí, má bá mi sọ pé ó yẹ ká máa dákọ̀ àwọn babaláwo ti clear pé kò sí tó kàn wọ́n nínú Islam. A ní ìwà àfáà, owó agánrán wọn a máa sájọ, owó agánrán, ẹ̀yin náà mọ̀ pé ṣàgbákò pé ọ̀dọ̀ yín náà láti kọ́kọ́ kọ́ ọkọ́lọ̀ tó là wá lójú, so kò sí lọ́jọ́ ẹ̀rí bí sásì, àṣírí ni a mọ̀ tú náà ni, a mọ̀ tú náà ni, kódà mọ̀ ké ẹ mọ̀ tẹ̀kábà ìpé yé a sì fi kí ní àwọn ọmọ ìwó ṣe ẹ̀rá àwọn míì tẹ̀ sí fi hàn lọ́wọ́lọ́wọ́ báyìí náà, báwa ti já ìbáwọn náà ti já lọ́la nù. Àwọn èyí tẹ̀ sí lọ́wọ́ àwọn ọmọ òun túnbọ̀ wá tú yìí náà lọ́la, sọ pé àwọn èyí jẹ́ sí lójú tàwa ó là ń tú yìí, mo tú kan níjẹ ẹjọ́ lógún wọn pariwo ìkànnì ìwọ náà bóò lọ sí wá lọlé ayé tó fi wá ṣe irú eléyìí, Ọlọ́run kọ́kọ́ foríjì mi náà mo túbá. Àmọ́ ebi kàràmbà ní ebi kéwúlá wá lọ ká tó máa gbé kú gbélé wa lọ́wọ́, gbogbo àwọn ọmọ ọlọ́mọ tán kó ti yín lábẹ́ ṣe bí kéwúlá àwọn ya wọn ní ẹmọ́ kọ́ wọn, Jalabi lẹ́ ń kọ́ wọn, bí wọ́n ti máa jó nǹkan lẹ́ ń kọ́ wọn, ṣẹ́sì rí ẹmọ́ jà.
ẹni bá ti ń jẹ orí olóńgbò tí ń jó ìtàn tí tó ti lè dájú jó olóńgbò láàyè tí ń jó orí ejò tó bá yá yóò jó orí òkú èèyàn tó bá wá graduate kó mẹ́ yóò fẹ́ kan wá mú alààyè yóò wá dúnmú ẹ̀ yóò ṣẹ̀ṣẹ̀ wá jó Ọlọ́run ṣàánú wa. tẹ́ bá ti ń ṣe ẹbú lọ́nà ilé haramu ló kọ́kọ́ wọ́nà ibi ẹbọ tí wá mọ́ ń wọ́rì ẹbú tẹ́ wá gé orí olóńgbò tẹ́ jó olóńgbò láàyè tẹ́ ṣe gbá láàyè ẹbú nì kí lẹ́ fi lò ẹ dákun ẹ má jẹ́ àtọ́lá ìyá wa ṣé bẹ́ bá gbọ́tọ́ jó olóńgbò láàyè tán jó kíríkà láàyè sí inú rúrùn náà fi ń tọ́jú so orí fọ́ náà fi ń tọ́jú tán bá ṣerú ẹbú nì tán tẹ́lòmí ó bá la ó lè jẹ́ mọ̀dárí kan ó lè já gbélé pọ̀tá ó lè jẹ́ yọnú ayé ó lè jó kígbẹ́ ó lè já yẹta ó lè jẹ́ ìyọnú wọ́n ń pe kíní kan lọ́dọ̀ àwọn oníyàn dandan yìí ọgbọ́ ọ̀wọ̀ tẹ́rí pọ́ báyìí lè gbé jẹ báyìí gbogbo bí kíbi tó bá wà ẹ má fọwọ́ rẹ̀ wọ́ ni ẹ má ṣe ránkàdédé rẹ̀ ni ẹ má dá ayọ́ sọ́tọ̀ ó parí iṣẹ́ rẹ̀ débẹ̀ ni ẹ̀yin náà lẹ́kọ́ wa ń ṣẹ́ṣẹ́ aláàtú gbogbo àwọn àṣírí wọ̀nyí àmẹ́kọ́ wá ń ṣe ni àwá ti já bá sì sí mọ̀ já náà nù àwọn tí ẹ̀ ń kọ́ àníṣẹ́ sọ́rọ̀ àwọn ọmọ tí ẹ̀ ń lò lọ́wọ́ tẹ́ ẹ̀ ń jọ ń ṣe pé fáwà yìí lọ́wọ́ báyìí àwọn ọmọ náà bọ̀ wá já torí pé gbogbo táwọn yìí náà ń dé tí ìgbọ́ tí wọn náà etí wọn làǹjọ kan ẹ̀yin ẹlọ́dẹ jáwọ́ ẹ̀yin ẹ sí ní ó gbẹ̀yìn àfóúnjẹkújẹ orí burúkú wá gbalẹ̀ ìbàjẹ́ wá gbalẹ̀ Nàìjíríà àwa mọ̀ kébi tí nǹkan ti ń ṣe wá nù kálukú wá ń pariwo President Muhammadu Buhari ẹ̀yìn mọ́ tí ń ṣe yín àwọn atrocities tá ń ṣe rí àwọn ìwàkiwà ìwà ọ̀daràn tó pọ̀ lórí ilẹ̀ yìí ẹ̀ tí ìdẹ́kùn ìwà ọ̀daràn ẹ̀ sì wà ní Ọlọ́run tẹ́gbà ti wá di pẹ́ bu ìntà fi ń wà rèé ibi ó ti wá dẹ̀bọ̀ nù kí ló fà á tẹ́rí ìṣọ́ra ìyọnú ayé ìtajà mọ́ darí kan ayẹta kíkú ó mọ́ tètè pa mí àjíǹde dékúdé gbogbo ẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run láti mọ́ ń wá gbogbo ẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run nìkan láti mọ́ wá gbogbo ẹ̀ ìjọ àbá ti ń wárú ẹ̀ lọ́dọ̀ nǹkan míì ibi ó ti dẹbọnù ìṣọ́ra Ọlọ́run nìkan la mọ́ wá kó mọ́ sọ wà ó nìkan jẹ́sì reality ni pé ó nìkan ló lè sọ wà ẹ dákun fáànù náà so mórí òkè ogun ó lógún kí fáànù ó mọ̀ jábọ́ lùyàn lórí só lógún só lájò só lẹ́bọ só lóndé fáànù lè jábọ́ àbí ò lè jábọ́ bó bá jábọ́ lùyàn ta ló lè sọ́yàn kó mọ́ sí ìyàn lájàmbá kíní kan ṣẹlẹ̀ nínú ilé èmi tí ń wí gẹ́gẹ́gẹ́gẹ́ ní lọ́dún kan ìdí mo fẹ́ yíó ti fẹ́ tọdún méje báyìí àbí kó jẹ́ mẹ́jọ kò lè jù báhùn náà lọ ìgbà gbogbo yàrá mi tí ń gbé kò ju 10 by 10 lọ 10 by 10 feet bóyá 10 by 10 bóyá àwọn ní tọ́mọ wọn mítà bóyá 2 point kíní kan mítà ní báhùn ọlọ́run ló mọ́ kò lè tó 3 mítà orí 3 mítà àti 3 feet point kíní kan lẹ́mọ́ sí kò lè wọ́ 3 mítà nú 2 point kíní kan by 2 point kíní kan yàrá tí ń gbé náà nù yàrá yìí èmi ó sùn bẹ̀ lórí bẹ́ẹ̀dì ìyàwó àjọsùn ni àwọn ọmọ ń lọ bí mẹ́ta àtẹ ogun wọn sílẹ̀lẹ̀ fáànù tá a so mókè fáànù sì jábọ́ lórúgànjọ́ gbogbo àwọn ọmọ sì sùn ẹ dákun fáànù ní
ǹjẹ́ lè bìlíìvù pé gbogbo àwa tá sùn pátá kò sẹ́ni tí fáànù ní ṣe léṣe nù wa ó sì jábọ́ a sì sún bẹ̀rẹ̀ abẹ́bẹ̀ ẹlápù yàrá 10 feet by 10 feet bẹ́ẹ̀dì tún bẹ́ẹ̀ èmi gbogbo àwọn sẹ́fù tíra tèmi mo tún kó mi sẹ́fù mẹ́ta sínú yàrá òun náà níta wí lójú ọdún náà lọ́hùn tébù tí fìmọ̀ bí ka tíra tún bẹ́ẹ̀ kò sì jábọ́ lẹ́nì kankan lórí inú wa táńsọ́ wa ẹ wá fi yíò lẹ́ ìjọ kálukú wa ń bẹ nínú ìyá wa ní stéèjì tán bá lọ́mọ ènìyàn lẹ́jù stéèjì tá ń bẹ nínú ìyá wa alẹ́ pátápátá èmi ti fojú ara mi gan ní oyún oṣù 5 tó jábọ́ rí ẹrù ọlọ́wọ̀n bá kan ló lọ ọmọ náà oyún ní wá bàjẹ́ àwọn dókítà wa láwọn fẹ́ lọ sọ́nù wá pè pé bóò ní gẹ́ẹ̀tì àyẹ́ sọ́nù ẹ bẹ̀rí ẹ̀ náà ni ṣe yàn lè wẹ fún kò necessary o tó bá wù yí bẹ́ẹ̀ pa ní ó ti ẹ̀mà wù mí kẹ́yìn náà ti ẹ̀wà kí lá bá ṣe ṣe nígbà tá mọ̀ wo oyún oṣù 5 ó ti gòkú ọmọ nìyàn torí pé oṣù kẹrin lẹ̀mí ti dárẹ̀ gbogbo títóbi rẹ̀ díẹ̀ ló bí ju àtẹ́lẹwọ́ mi yìí lọ ẹni àyè ojú ti ń bẹ àyè imú ti ń bẹ àyè ẹnu ti ń bẹ àyè ojú méjèèjì ní o imú ń bẹ ń bẹ ẹnu ń bẹ bọ ẹnu ni ò ṣe ń làdé àmẹ́ ti rí pé ẹnu rẹ̀ tó ti ní sáìnì ẹnu kí ti ẹ̀ ní jẹ́rígì àbẹ́yìn ìyíhùn ti ẹ̀ jìnà inú rẹ̀ ìfún ti ń bẹ ń bẹ kí ló jẹ́ àmọ̀ pé ìfún ń bẹ ń bẹ awọ ara yìí tẹ́ ń wò yìí ó transparent débi pé ó fẹ́lẹ́ débi pé gbogbo òfún ti ń bẹnú ẹ̀ à ń rí báyìí kétékété gbogbo egungun bó ti tí rí tó bẹ́ẹ̀ là ń rí ọmọ ànábì Ádámọ̀ mú wá ronú pé èmi náà ti rí báyìí rí ẹ̀yin náà tẹ́ ń gbọ́ mi ti rí bẹ́ẹ̀ náà rí irú ọbí táwọ̀ yẹn lẹ́dẹ́jọ́ náà tí ẹ rí tọ́bákan ọ̀rá tápù ẹ̀ ní blade lásán yóò mọ̀ ya bí àwọ̀ ọ̀lú ni bẹ́ẹ̀ ni ó ṣe mọ̀ ya jẹmọ́ ọwá dàgbà wá ní wọ́n ta ọlọ́fà wọ́n wá ló wọlé sí ọ lára ìyí tí ń bẹ́nu oyún ṣe pé kò nídìí wọ́n ta lọ́fà wọ́n gbọ́dọ̀ ta lábẹ́rẹ́ tí ẹ bàjẹ́ abẹ́rẹ́ lásán ọwá ń bẹ́nu ìyá rẹ̀ wọ́n rí ọta lábẹ́rẹ́ débi tí wọ́n rí ọta ní ọfà ọwá délé ayé tán àwọn kan wá ń dẹ́rù wọ́pọ̀ làwọn ọmọ ta ọlọ́fà ìwọ náà wá ń gbọ̀n káàkiri la hawla wala quwwata illa billah ẹbú tàà bá ti ń ṣe tí bá ti ń jẹ́ ẹbú tajà ẹbọ ni ẹbú tàà bá ti ń ṣe kódà kó yẹ pé nǹkan àláàlí la fi ṣe tí bá ti ń jẹ́ ẹbú ìṣọ́ ẹbọ ni tí bá ti ń jẹ́ ẹbú ìgbàlà ẹbọ ni ẹbú gbẹ́kúdé ẹbọ ni ẹbú àgbélépọ̀tá ẹbọ ni ẹbú back to sender ẹbọ ni ẹbú àgbélépọ̀tá ẹbọ ni ẹbú gbẹ́kúdé ẹbọ ni kódà kó ṣe pé nǹkan àláàrí lábi ṣe a ń tó ń bọ́ sí bọ́ sí ẹbú tí bá ti ń jẹ́bú gbẹ́kúdé ẹbú ìṣọ́ ẹbú àgbélépọ̀tá ẹbú back to sender ẹbú gbogbo àwọn ọ̀nà kíran báhùn èyí tán fi máa ń ṣe rú ẹ̀ kìí ṣe nǹkan àláàrí ṣé yìí lọ máa fi wé alhabbatu sauda táà náà bí kàn dá máa fi ṣe ìwòsàn lábátù sauda wà fún kódà ń jọ tẹ́ ẹ bá rẹ́ni tó rẹkọmẹ́ndì alhabbatu sauda pé kọjá ó lè máa ta ẹbọ ní polówó alhabbatu sauda kò wà fún kẹjà ó lè máa ta ọjà títà spiritual kìíní nìyí ọlọ́run lọ bẹ́ẹ̀ gbogbo tó bá jẹ́ nǹkan spiritual ọlọ́run là á máa ń bẹ́ẹ̀ lórí ẹ̀ in tó bá jẹ́ àìsàn ara èyí òun ni ọlọ́run náà ni ó ṣe àmọ́ wá gbà wá láàyè ká wá nǹkan kan lò in ló bí à ń lo paracetamol in ló bí à ń lo fẹ́ńsíkì òun ni òye sáburú nú àgbo ni ò ṣe sáburú níbi ẹbú tí ó bá jẹ́ nǹkan àláàlí tẹ́ẹ̀sì ìfẹ́bí ṣèwòsàn inú rún mi orí ń fọ́ mi etí ń dùn mí àyà ń rìn mí ẹlọ́rẹ̀ mẹ́wé kíní kan bẹ́ẹ̀ bá jó kẹ lọ kẹwàá mọ́ fi ṣògùn ogun kíní ogun àyà rírìn ogun kíní ogun ilẹ̀ títù ogun kíní ogun ikọ́ ogun kíní ogun ara ríro ogun kíní ogun ẹ̀yìn dúdùn ogun kíní ogun spinal cord ogun kíní ogun low sperm count ogun kíní ogun gbá ogun àwọ ẹ̀mọ́ lò ìwòsàn ni yíò a máa fẹ́ ṣọ́ra wa Ọlọ́run ni mọ́ ń ṣọ́yàn a fẹ́ wá ìgbàlà Ọlọ́run ni mọ́ ń gbanira Ọlọ́run ọba ní mọ́ ń gbanira back to sender Ọlọ́run ní ó bọ̀ dá burú padà lọ́sọ́dọ̀ àwọn tó wà lólúwá ṣe pa aláṣẹ pé kúl ilé ànábì sọ pé a'udhu mo wá ṣọ́ mo wá protection mo wá ìgbàlà àti ìṣọ́ra bí pẹ̀lú tání bí rabbin nas kúl a'udhu bí rabbil falaq àmọ́ wọ́n lẹ́ni tí ó bá jogún kógún yóò pàtàkì tàn
ìfẹ́ jogún kógún ni ó múyàn mọ́ mọ́rọ̀ ànábì Ibrahim wá níbi Ọlọ́run tí ni ó máa pa ọmọ rẹ̀ táa wá fún lẹ́ran kéèyàn wá máa sọ fún wa pé ńgbà náà ẹran táwọn ń gbà lọ́wọ́ àwọn tí ń lálàkàlà ṣe lẹ́yìn bàbá wa àtẹ̀yìn ìyá wa ẹ̀yin sáànà fẹ́ máa jẹ wọ́n rí pójú yín ti ń là wọ́n ti rí pé ẹ̀wà mẹ́yìn náà ti mọ Ọlọ́run ọba bẹ́ẹ̀ owó tó ń gbọ́ mi wò bóò láti wá máa ń bẹ lọ́run tí máa ń gbọ́ kéèfà mọ̀ tàfàk orúkọ lọ́gbọ́n bọ́ ọba ti mọ̀ bẹ́ ṣe lárúbá lọ́gbọ́ ma wí Yorùbá lọ́gbọ́ ma wí tápà lọ́gbọ́ ma wí wàláhì Ọlọ́run bá gbédè Jẹ̀bú èdè Jẹ̀bú Olúwa gbọ́ tààrà ṣe Jẹ̀bú ni wọ́n gbọ́ ma wí Jẹ̀bú rẹ kò ní ìdọ̀ṣẹ̀ máa bá kí n sọ àṣẹ dákun fẹ́ sọ èyí sì gbọ́ kọjá Jẹ̀bú yìí náà wọ́n Ọlọ́run bá gbọ́ Ìjẹ̀bú jù wọ́n gan lọ fi Jẹ̀bú rẹ bẹ́ẹ̀ yóò gbọ́ fáúsà rẹ bẹ́ẹ̀ yóò gbọ́ fi bẹ́rìbẹ́rì rẹ bẹ́ẹ̀ yóò gbọ́ fi gbogbo tó bá mọ̀ fi bẹ́ẹ̀ yóò gbọ́ ọ̀sán lè mi wá máa ń jíwọ̀n èjì lóru yóò ìmọ̀ ń gbọ́ lọ́sàn náà ìmọ̀ ń gbọ́ dájí ìmọ̀ ń gbọ́ lásàálẹ́ òjò wá rọ̀ ìmọ̀ ń gbọ́gbà tó jò rọ̀ akàn láwọn àkókò tó ṣe pé bí èèyàn bá tún wá bẹ̀ sílú àwọn àkókò náà èyí tún máa ń tètè gbọ́ àwa máa ń sọ́rọ̀ àwọn àkókò bẹ́ẹ̀ kò jù báwọn lọ ẹ lọ lè wo àwọn ànábì Ọlọ́run tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ protection kò nínú àwọn spiritual evil kò nínú àwọn tó wáyé pé àìsàn mi ni àìsàn mi òkùnkùn àìsàn mi wọ́n ń wò mí àìsàn wọ́n fẹ́ pa mí àìsàn wọ́n ránjú mọ́ mi gbogbo yìí àdúrà làwọn ànábì Ọlọ́run fi máa ń jagun rẹ̀ tẹ́bá tí gbogbo ànábì Ọlọ́run bá kan ó wá mú ewé kan ó dàpọ̀ ó wá lo kíní kan ẹ lọ rẹ̀ wò àìsàn ara ni àìsàn ara ni àìsàn ara ní ó lè já àìsàn orí ń fọ́ mi ó lè já àìsàn ẹ̀yìn ń dùn mí ó lè já àìsàn ẹsẹ̀ ń ro mí ó lè já àìsàn ọmọ ń gbóná tí bá ti ń di ọjà mi yóò wá tà dáadáa àdúrà ló kàn má sọ sí ìtajà mọ́ ẹbọ ní o ẹni ọba gbọ́ lẹ́nu rẹ̀ bó bá ti lè wó jẹ́ tó bá ti ní èmi mo máa ń sọ sí ìtajà dáadáa ìtumọ̀ tí wí ni kí mo máa ń ṣẹbọ dáadáa má kírun lẹ́yìn rẹ̀ o má bá dòwò pọ̀ o torí pẹ́lẹ́ bọ́ nírú wọn torí pé ẹbọ ní polówó fún ọ jìnà sínú wọn mọ́jẹ́ wó dọ̀ọ́là mú mọ́ sì jẹ́ nìkan ó lo ẹ̀hùn wá jágbàlagbà àgbàlagbà làwọn tó bá wọn ṣe wá wà yìí ní táwọn bá sọ ṣẹ́yìn páwọn dàgbà irọ́ àgbàlagbà ọ̀rọ̀ ìsìlámù o àgbàlagbà ń bẹ́ǹdì ẹbọ o àwọn mọ̀lẹ́bí ànábì tán gbógun tànábì wọ́n èé ṣẹgbẹ́ ànábì o àwọn bí àbúrò bàbá rẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ mọ̀lẹ́bí bàbá rẹ̀ irú àwọn tán gbógun tànábì wa Muhammadu sallallahu alaihi wasallam kọ́lọ̀ mọ́sá sàlékún àgbóyẹ̀ ẹ̀sẹ̀ rẹ̀ fẹ́ kọ̀ọ̀kan wa ẹ dákun jàmá mùsùlùmí ẹ dákun ẹjá dúó déédé ẹbú àtàbátù sàúdá kò jọra wọn ibi àti yọ abájú sàúdá wá èso kan péré náà ni ibi ẹ ti yọ ẹbú wá oríṣiríṣi ọ̀nà ní bá dé ibi ẹ ti pa àláàdí pọ̀ ń bẹ́ àjíjẹ́ ti pa àrámù pọ̀ ń bẹ kí lẹ́ ń lo ẹbú fún oríṣiríṣi ló bá dé ibi ò ti jọra wọn nu tí ẹ sì rí kán mọ́ ní àwọn afẹ́dọ́gbọ́n kọ̀ǹdẹ́mù ẹbú tàwọn bàbá tàwọn àwọn afẹ́ gbá bá sàúdá wá ẹ dákun alhábátù sàúdá wọ́n sọ fún ẹ pé ìdílé bàbá tiwa náà ti ń ṣe tọ́fíwá náà tàbí bàbá tiwa kan lábẹ́ gbé wá ìdílé bàbá wa kọ́ ní ṣe alhábátù sàúdá ìtò náà fi dẹni àpọ́nlé tó fi di nǹkan tá àmọ́ ń pariwo rẹ̀ recommendation nábì tó bá dé òun náà recommendation nábì tó bá dé òun náà ni ọlọ́pá nábì recommend rẹ̀ pé ìwòsàn ni fún gbogbo àìsàn àfikú nìkan ní tàà sí ń lónù pọ́ bá sì ṣe tún mọ́ lò tó náà tún ni àwọn èèyàn lẹ́ experience ń parẹ̀ jọra wọn lọ wọ́n sì máa fi wé ẹbú kò jọra wọn nínú àwọn àdánwò táwọn àfó ní Jalabi ti ṣe ń lẹ Yorùbá yìí ìkánnù wọn bá ní ọfọ̀ táwọn ń pa gan ó kọ lọ́n náà dáńbẹ̀ mẹ́rin káwọn ọmọ pọ̀fọ̀ mọ́ alẹ́ni tí ó bá jogún kógún ló pàtàkì tàn ǹjẹ́ wá ṣàlàyé ara rẹ̀ bóò lọ fọ̀ ní ti ń jẹ́ ó kọ lọ́n ó ní táwọn bá sọ ipé ìta bá wí fún ọgbọ́ olọgbọ́n gbọ́ ó ní túmọ̀ rẹ̀ ó ní pé kò sí tí ń jẹ́ ọgbọ́ kọjá Ọlọ́run ọba tí ń jẹ́ as-Sami' pọ́lọ́run ọba tí mọ́ ń gbọ́ pé sọ́dọ̀ ọba ní pé ìta bá wí fún ọgbọ́ olọgbọ́n gbọ́ pé ìtumọ̀ rẹ̀ ní pé Ọlọ́run ọba tí mọ́ ń gbọ́ gbogbo nǹkan ìta ọba ti wí fún ọ náà ni ó gbọ́ eléri bú ni ọ sétorí tó fẹ́ jẹ náà ó náà bá yìí sọ wípé
olódífá fún Ọbàtálá pé Ọbàtálá táwọn wí ní ìtumọ̀ rẹ̀ ní pé olódífá fún Ọlọ́run ọba Tàálà ọba tó ga jùlọ alágbàkò ni ọ́ ṣe àbí ti kí ní wá dèmí láàmúdé àkókò tí mo gbọ́rọ̀ yìí ó wá ṣe déédé èyí tí mo fẹ́ ọ̀nà tí ẹ̀ ṣe àdúgbò wa mú wà yìí ọ̀rọ̀ tẹ́ẹ̀lì lórí kọ́nfàmù dáadáa ìbákú parọ́ gbogbo ẹ̀yà àdúgbò lájọ wà yìí ní mọ́ríkàzù wa tá ń kọ́ bẹ̀rùn mọ́ríkàzù Ansar Sunnah ẹ̀rí pélé kan bẹ̀m̀bẹ̀ ọ bàbá kan láti ra yìí tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa olórí ológbò ni bàbá ti juwé ara wọn fẹ́mi o olórí gbogbo àwọn tí ń ṣóògùn ládùúgbò yìí ni bàbá wọn ìgbà wá rí mọ́sálásí wa ní èyí táwà tí yóò fi múlé ti ra ẹ wá ra ibi àwọn tí mọ́ ń bọ́ kí ní àwọn iná ẹ rà papọ̀ mọ́ mọ́sálásí àṣìrá lọ́dún náà ìyíhùn ló wá fẹ́mi l'opportunity ìbá mọ́ sọ bá in tí mo sọ yìí àmọ́ tó mú sọ ní pé tí má kàn náà ti ọ̀rọ̀ karamba ní ẹlòmí ó lè ní a kí ni wà àti bàbá ológbò ní dàpapọ̀ in tá dàpọ̀ mú sọ fún ọ̀hún kí tó kú mẹ́un ibẹ̀ mo ti wá rọpọ̀ tí bàbá ìwà mo rí pé ṣe awo gbogbo ẹ̀rẹ̀ ń ṣe mọ́ra wọn iná lọ́gá àwọn OPC nǹkan rí bẹ́ẹ̀ ni ǹjẹ́ Ọbàtálá ṣé Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ni ẹni àfá ẹ̀wọ̀ ẹ̀wọ̀n fún mi ṣeré jà ìmú yí ṣeré o kí ní jọ Ọbàtálá ọba ní wọ́n kàn wò káàkiri báyìí wọ́n ní kò dẹ̀ sí ewé yẹn bí sá mo ní ewé wò ní ewé tí ń jẹ́ Ọbàtálá àwọn òbá fi hàn mí nìsìn kí sọ́lọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run bá omi ní àfá kan ṣe wá sí pé ọba Tàálà rẹ̀ wọ́n fẹ́ gbé yín mọ́ra ní jàre èmi náà mọ̀ kó fẹ́ gbé wa mọ́ra ní àmọ́ kò lè ní wa gbé mo nítọ̀ èyí tá a bá wí fọ́ gbọ́ ìlọgbọ́n gbọ́ pé tí Ọlọ́run náà ni ọgbọ́n ni Ọlọ́run bá wo pé ogun tẹ́ ń sọ yìí kò tí ẹ̀kan Ọlọ́run àwọn táwọn ń ṣe mọ́ tí àwọn ń ṣe ẹ dákun ìwà fà torí erí burúkú tí ẹ tí wọ́n fẹ́ ṣe ọ bá sì dá nǹkan rẹ̀ sí kò bá sì dá ọ kí ló fẹ́ kó gbogbo mùsùlùmí ilẹ̀ yóò bá sára rẹ̀ sí ìwọ nìkan dá sí ìwọ nìkan máa dá náà máa dá ìwọ nìkan ti máa bá yìí Ọlọ́run mọ́sá ṣàánú wa o ẹ dákun yìí bàbá wa ẹ̀yin ìyá wa tí ẹ rójú tí ojú kálukú wa tí ń là sí tọ́lọ́run yìí ẹjẹ́ á di tọ́lọ́run mú dáadáa Ọlọ́run mọ́ kọ yín o aláyé mọ́ kọ gbogbo wa bá ti jòkó yẹ́ ní gbogbo àtà ń bẹ́ nù yàyín kò sẹ́ni tọ́lọ́run ọbọ̀ dámọ̀ tìrantìran nù wa ṣe wá rí gbogbo ẹni tí ń bẹ́ ń ta mọ́sálásí yìí kò sẹ́ni tọ́lọ́run ọbọ̀ dámọ̀ tìrantìran nù gbogbo wa gbogbo ayé ta wà nù èyí tẹ́ bá lọ rẹ̀ mú ẹnìkan wá nínú ọ̀kan ní kútúwé ń jí bẹ́ bá mú jáde ẹ sọ fóun náà pé Ọlọ́run ọba mọ̀ tìrantìran Ọlọ́run ọba mọ̀ ọkọ rẹ̀ ó mọ̀ ọkọ bàbá rẹ̀ ó mọ̀ ọkọ ìyá rẹ̀ bàbá ìyá rẹ̀ ó mọ̀ ìyá ìyá rẹ̀ ó mọ̀ bàbá ńlákú bàbá rẹ̀ Ọlọ́run ọba mọ̀ tán gbogbo wọn ìyá wa Ọlọ́run ọba dá yín mọ̀ bàbá wa Ọlọ́run ọba dá yín mọ̀ ẹ pè é lókọ tí ń jẹ́ yóò gbọ́ yín ìkan náà àwọn sàbí Ànábì Ubayy ìjọ Ànábì wa bá sallallahu alaihi wasallam Ànábì ni mo fẹ́ kọ́ kí Al-Qur'ani fún mi ohun torí pé Ọlọ́run ọba ní kí n wá bá ọkọ̀ kí Al-Qur'ani fún mi ó sì sọ́kọ́ sọ pé yìí ti wá kí Qur'ani fún ọwọ́ náà sọ́kalẹ̀ fún ìbọn lọ ọ̀rọ̀ wá sílẹ̀ kí ó ní àkàràmù ẹmọ́ bínú Ànábì ya Rasulullah ìròjíṣẹ́ ọlọ́ ṣe Ọlọ́run kanlẹ̀ dákọ tèmi ni àbókàn ní ẹlọ rẹ̀ wẹ́ nìkan kó kí Al-Qur'ani ó níbò ìlọ wẹ́ nìkan bó Ọlọ́run ọba kanlẹ̀ dákọ rẹ̀ ó sì bú ẹkún pẹ́sọ́ Ọlọ́run ọba tí ẹ̀mọ́ èmi náà ẹ̀dákun àti bọ́lọ́run ti mọ Ubayy kò sẹ́ni tí ó mọ́nú gbogbo wa ó wá mọ́ lérí búnú wa ó sì mọ́ lórí ìrẹ́nú wa ìrí ọmọ ìyá mi bọ́ ti jẹ́ ni bọ́ bá ti púpọ̀ jẹun bọ́ bá fojú alágbàkò wòrà rẹ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ Ọlọ́run kó kọ́kọ́ yí ọ padà wàláhì yóò gbọ́ bẹ̀ẹ́ fún tó bá fẹ́ wàláhì yóò sì jẹ fún ọ in tó ní kálukú wa bá ń fẹ́ Ọlọ́run ọbọ̀ ṣe fún wa ìwé kan bẹ alimọ́ recommend yẹ Citadel of the Believers àbí kankan bá Yorùbá rẹ̀ bóyá ìwé odi ìṣọ́ mùsùlùmí wọ́n ṣe Yorùbá Lárúbáwá rẹ̀ Hisnul Muslim ó dá pé ìbò rẹ̀ náà bí i fortress yes pé orúkọ méjì náà máa ń pè ó lè pé citadel ó lè pé fortress kẹrí bí èèyàn bá ti ní àwọn ìwé yìí gbogbo àgbákò tí ò bá máa ṣe yàn kí lọ́ọ́ máa wí pàlá ànábì kọ́ wa gbogbo ẹ̀ Ọlọ́run ò jùwálẹ̀ lásán àwọn kan làwọn ayé kí làá máa ń ṣe tágbára yóò fi ní káwa ń bẹ nínú Islam mo fẹ́ bọ́ta láàárọ̀ o mo ń lọ sọ́jà kí làá máa ń wí táà bá ń lọjà Ọlọ́run ọba kọ́ wa
ọ nídìí ogun tájá ìtọ́lọ̀ ni a máa wí ní ọlọ́rin mọ́ ó ní ọmọ wí àdúà aláàdúà ló sì mọ́ gbà ẹ wò afẹ́ wọ tọ́ílẹ̀tì lásán sẹ́wọ̀n pé gbogbo àwọn dìdìrì tọ́mọ láwọn ọmọ sógun ogun olè yẹn máa ń lò wọnú tọ́ílẹ̀tì wọn ní ìfà ọ̀pọ̀lọpọ̀ ogun wọ́n tún máa sọ fún ọ ní pé má wọ́ wọlé ìwẹ̀ o mẹ́wàá inú ilé ìwẹ̀ sí rẹ̀ ṣe atẹ́gùn àṣàsí ò lè fẹ́ wá báyàn ní ilé ìwẹ̀ ẹ̀sìn ní ó má wọ́ wẹ ilé ìwẹ̀ agbára wo làá máa ń lò wọlé ìwẹ̀ ń bẹ nínú Islam tí ó gbé pásà sí bá bẹ́ ṣẹlẹ̀ nínú léwẹ̀ tí ò fi ní ṣẹlẹ̀ gbólóhùn wo láàwí ń bẹ nínú Islam so kí lọ wákàkí àwọn jáde lọ́wọ́ back to sender kí lọ mọ́ lò tí ó mọ̀ jẹ́ back to sender ń bẹ nínú Islam ìwé ta wí ìkónúkálukú wá lọ rí nílé kóró wù aká pín ní mọ́sálásí wa ìyàmọ́ náà mọ́sàbá sí rọrùn kọ́pítà nídìí ó pọ̀ ní àpàdà pín jọ kan á pín lárúbáwá á pín èbó á pín ti Yorùbá ẹjá ní lọ́wọ́ ká ní bá bá ní tọ bá rẹ̀ tí kí gan sí ọkàn lọ rẹ̀ wò tọ bá ti chẹ́kì ẹ̀ ọ̀rí kí ni yóò mọ̀ jẹ́ ti ẹ̀mẹ́ pọ̀ bá ti rí ti ẹ̀ mú lò ọ bá ti rí tó jọmọ́ tí sí ọ mú lò má jẹ́ káfà kan tàn ọjẹ́ mọ́ tojúbọlé àfún Jalabi mọ́ tẹ́rí ẹfà wà tí wọ́n lẹ̀ bá àti ń já ẹfi wá lẹ̀ ó jọ yíra wa ní ó yọ ọmọ tí ń ké ó sì yẹra rẹ̀ tí ẹ̀yẹ sá lọ mọ bọ́lọ̀ tí kódà ẹfà wà tí wọ́n lẹ̀ bá àti ń gbéra lọ́tọlọ́pàá àáyanjú ẹ̀ last náà ni àáyanjú ẹ̀ bá sì yanjú ẹ̀ láyé àáyanjú ẹ̀ níjò àwẹ́dà alìkì àmọ́ ẹni ó bá lọ kó wẹ̀wọ̀n àbí ẹni tí ó bá sì nídi Ọlọ́run bá kọ́ ẹ̀wọ̀n mọ́ kò ní ṣe kínú kò ní ìwọ́ àmọ́ ìta àjọ ń bára wà yí àwọn òní fi lawálẹ̀ lọ́rùn àmọ́ ìyẹn èèyàn afẹ́kẹ́ yìí ó mọ̀ pé Ọlọ́run ọba tó yín hasbukumullah Ọlọ́run ọba tó yín ọba tó lè tó gbogbo wa nínú ìyá wa kò wá ní tó wá ń gbàtà délé ayé tán àsìkò tá ń bẹ ní min ad'af insan min ad'af khalqillah bal ad'af khalqillah mutlaqan alẹ́ jùlú gbogbo ẹ̀dá nítorí bá ń bẹ nínú ìyá wa Ọlọ́run wá protect wa fi délé ayé ẹtù wá wo adáyé tán a ń bẹ ní ọmọ òpónlò àrákò lọ àrákò bọ̀ à ń ṣe gbá à ń ṣàwò ẹ̀ẹ̀mọ iye ẹni ó ti jẹ gbẹ́ngbà tá à ń bẹ kékeré ni ta ló protect wa jọ náà ta ló là wá ọmọ àti mi kan bẹ látorí ṣe one story building àbí 2 story building níjọ náà látòkè ó sì jábọ́lẹ̀ gbí èmi ṣe mọ́ kú rẹ̀ lágbé ni ọmọ náà sì dìde báhùn ẹgbà tí ó kéré ó sì ṣùgbọ́n gbí ọyẹ́ ìmọ̀ ṣeré palọpadà àwá ọ̀ní kó bá wa ọdọ̀ sí bítù ó débẹ̀ wọ́n tẹ́sí ẹ̀ sí gbogbo ẹ̀ paracetamol náà kàn fún town protect ẹ̀ kò ló gbékúdé kò ló ayẹta kò ló àfẹ́ẹ̀rí kò ló gẹ́gẹ́ ẹgbẹ́ yìí Yorùbá jẹ́ ẹ̀sì ń ṣe kìíní náà àwọn bàbá yínlẹ̀ Yorùbá náà sọ pé ìwọ ọmọ ní mọ́ ṣe òkígbẹ́ kí lọ ń sòkígbẹ́ sí èmi àtàwọn ọmọ táà ilé níjà so wọ́n àyíwọ̀n wà láwọn sàmì ládà èyí nídìí òkígbẹ́ in the first place gíní ma sòkígbẹ́ sí ní tí mo nídìí náà ní kọ́lọ́run sáà tí mọ́ protect mi protection Ọlọ́run ló yẹ ká mọ́ bèèrè rẹ̀ Ọlọ́run sáà mọ́ sọ gbogbo wa o ẹ̀dá pẹjá dólúwa wa mà ẹjá dọ́lọ́run ọba wa mà ẹjá súnmọ́ Ọlọ́run ọba wa ẹjá gbà fún tán yányán ẹ wò ẹjá feel free níjọ́ tó bá ti gbà pọ́lọ́run ọba kan bẹ lókè tí ń sọ gbogbo wa Ọlọ́run ọba yẹn kọjá bẹ́ẹ̀ ó dàbí bá àdámọ́ o tẹ́rí àìdọ́lọ́run mọ̀ tó ní wọ́n ti mọ̀ sọ fún ẹ pé wò ó mọ́ gọ́ra ẹ o wọ́n máa ní Ọlọ́run wò ó olóòótọ́ Ọlọ́run wà mọ́ ṣe kíní kan náà ìrùwọ́ náà wò ìtọ́ ní ọmọ ṣeun kan gbé iṣẹ́ ẹgbẹ́ Ọlọ́run bá wò gbé iṣẹ́ ẹgbẹ́ ara rẹ̀ gan gbé iṣẹ́ ẹgbẹ́ ara rẹ̀ gan nítorí pé nǹkan mìí ọkàn ọ̀rá fẹsẹ̀ tẹ́mọ́lẹ̀ báyìí ó parí nù ẹwà wo ń ta wá dì nítorí pa fọlọ́run ọba lẹ̀ ẹwò ìròyìn ìbànújẹ́ kan tó jáde Nàìjíríà lánàá ọmọ skúù ọmọ kékeré Hanifa ní nọ́ọ̀tí nílé àwúsá mẹ́rin Hanifa ọmọléèwé ọmọ kékeré ọmọ nìbí ọmọdún mẹ́ta àbọ́mọdún mélòó iléèwé láwọn òbí rẹ̀ rán lọ́wọ́ tíṣà tán wá ní ó mọ́ báwọn mójútó ń sùkú tíṣà sì mú ọmọ ó sì kìdínàpù ọmọ wọ́n sì ń pè àwọn òbí ọmọ 6 million làwọn ó gbà àwọn òbí sì arrange fún ransom tó béèrè 6 million naira wọ́n sì san ìgbọ́n sátán bá wọ́n pé ọmọ yìí ti dáhùn mọ̀ dáadáa tóhun bá rìlíìsì ọmọ yìí yóò padà tó àṣírí pé tíṣà mi náà ni ó gbé mi ó sì mọ́mọ́ ó sì pa ó pátán ó sì túnbọ̀ dé bẹ́ẹ̀dì ẹ̀sẹ́gbẹ̀ skúù ǹjẹ́ kí ní wá owó náà
ìdákùn kò sí tó bí kíní yìí àìdọ́lọ́wọ́ bá wà mọ́ àìní tàwíìdì ni irú oyin tíṣà tí ń gbé ọmọ ọlọ́mọ tí ń wówó ń díẹ̀hùn tó bá mọ̀ pọ́lọ́hun ọba lè làun kóhun olówó láyé pààyàn tó nídìí kó pààyàn tó bá rí kó tún mọ́ Ọlọ́run dáadáa pé in tóhun fẹ́ ṣe yìí ó lè padà bú òun lọ́wọ́ bó ti bú lọ́wọ́ yìí ṣé yóò ṣe ṣẹ́rí pé àìdọ́lọ́wọ́ bá wà mọ́ ní tàwíìdì lánìdì àìdọ́lọ́wọ́ mọ̀ ní mọ́lógún owó sógun owó àìdọ́lọ́wọ́ mọ̀ tí ó bẹ̀rù Ọlọ́run ó lẹ́yìn tásìrí rẹ̀ ń tú ní ò ṣe ronú pé àṣírí òun mọ̀ létú ẹ̀yẹ́ lómi ìtì náà máa wúṣe ó bá rí pé nígbà àti a gbọ́ pé wọ́n tó wá ń kárù ọba yìí náà mọ́ di zìnà yíò náà Ọlọ́run bá mọ̀ létú àṣírí àná mo rí fídíò kan náà lórí social media ṣe àpé ọ̀tọ̀ ní ìdá àti rí láti jò ní tí wọ́n mú olóngbò wọ́n sì mú ọmọ ondó olóngbò tí ó bí olóngbò ọmọ òjọ́ wọ́n kì bọ́nà inú odó wọ́n sì mọ́mọ́ náà sì fi gún bí olóngbò ní fò bọ́ta wọ́n tún lè mú wọ́n kì bọ̀bẹ̀ àdìgbà tí wọ́n gún olóngbò láàyè wọ́n wá rí kan náà lánàá lórí social media yìí náà ni olóngbò ọmọ olóngbò náà tún ni wọ́n ti mú àwọn ìpèsè gbogbo àwọn ìpèsè yà ìpèsè àgbákò wọ́n ti kó pèsè jọ olóngbò náà wá fẹ́ gbé lórí gbogbo ìpèsè wọ́n wá gbé olóngbò ní síbẹ̀ tán wọ́n ti lọ rèé mú ọṣẹ dúdú tán ti pa kẹ́míkà papọ̀ mọ́ bí àwọn ọmọ science student wọ́n wá mú ọṣẹ dúdú ọṣẹ yẹn kí ọṣẹ níbẹ̀ fẹ̀ tó kí ní tí mo gbé síwájú mi wọ́n wá mú ọṣẹ yẹn wọ́n kàn dábò olóngbò ni wọ́n wá rọlé wọ́n wá kì mọ́ bẹ́ẹ̀ olóngbò sì ń dún lábẹ́ kò sí lè jáde òórùn ọṣẹ òórùn kẹ́míkà nú ọṣẹ ni ó sì púpọ̀ olóngbò mọ́ bẹ́ẹ̀ kí ni wá ògùn owó òṣòlẹ̀ àwọn ìwò náà ń ṣe ẹwà wà lọ́wọ́ bọ̀ yóò wà mọ́ já wọn àfá àwọn wíwú eléyìí ẹwà lẹ́mọ̀ fọlọ́pàá gbé wa ẹ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ṣẹ̀ àbíkó ní kálukú jáwọ́ ọwọ́ àmọ́ gbọ́ àwọn lóde àwọn oníkéyàn lórí èèyàn o àwọn ará ògbà kéyàn lórí èèyàn àmọ́ bọ́ bá rí ọ̀gá jó eléri bú ni ọ ẹni jó ọ̀gá tí ń jó olóngbò ẹ dákun ìgbà wo ni ò ní lo òkú èèyàn bó bá lo òkú èèyàn tán lọ tí ò bá rókú mọ́ kí ni yóò ṣe yóò sọ alààyè di òkú náà ni ṣẹ́dá tó bá sọ pé òkú làwọn máa ń lò ẹjẹ́ sọ kí nìkan fún iṣẹ́ mọ́ tán mọ́ ṣe òkú náà máa ń láwọn fẹ́ lò lóòótọ́ wọn èlò alààyè gangan òkú náà ni ṣùgbọ́n wọ́n wà mú alààyè pé ààyè kọ́ la nídìí o kí la nídìí wọ́n wà sọ alààyè di ń pààyàn àmọ́ pààyàn ẹwò olóṣèlú tí è ṣàfà ó bọ́ta lẹ́nujọ́ mẹ́ta yìí wọ́n ń bá wọn àfà wí mú sọ̀rọ̀ náà níjẹ̀jọba bí ẹ̀yìn àfà mọ́tò lẹ́yìn náà fẹ́ mọ́ gùn ọkọ̀ bẹ̀bẹ̀lẹ̀ fẹ́ mọ́ gùn ẹwà ń fi hàn sógun owó ẹwà ń ṣe kíní kan wọ́n bá mú eléyìí tó gbé orí èèyàn àfà ni ó jẹ́ eléyìí máa pé èèyàn àfà ni ó jẹ́ eléyìí mú kíní kan àfà ni ó jẹ́ nígbà olóṣèlú sọ̀rọ̀ odidi àfà gbà tọ́nà fi ń jẹ múfútí ládùúgbò kan òun wá bọ́ta ó wá ní ìwọ wá sọ pé kẹwọ́n ṣe kíní kan ìwọ olówó ọjọ́ kan tó wà fẹ́ jẹ agbá owó kí ló ní ìwọ wá ní wọ́n ń lórí èèyàn ẹni wọ́n ń lórí rẹ̀ ṣé wọ́n sọ fún ọpọ́ sórí rẹ̀ tẹ́lẹ̀ la hawla wala quwwata illa billah àwọn àgbàlagbà àfáà lẹ yóò bá àwọn adákẹ́ ó wá kú ẹnu mọ́ àwọn àfáà súnnà tán wá wí ẹ wá sọ wọ́n di Boko Haram ẹ wá sọ wọ́n dalákatankítí ẹ wá sọ wọ́n ní gbogbo ọkọ̀ tí wọ́n jẹ́ ẹ kọ̀ntínú abẹ́lúwa wa bí mannihi wa karamihi wa izzihi wa fadlihi an yazidani wa iyyakum ilman nafi'a wa rizqan tayyiba wa amalan mutaqabbala wa shifaan min kulli da abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala àlékún àgbọ́yé ẹ̀sìn tí ó mú gbogbo wa dúó déédé ọlọ́mọsá sí fún wa o àgbọ́yé ẹ̀sìn tí ó mú torí àgbọ́yé la need ìmánì la need àwọn àlùfáà tí wọ́n lè mọ̀ ṣàlàyé ẹ̀sìn fún wa tí ó fi yé wa ọlọ́run ò mọ́sà bá wa darí àwọn àfáà bẹ́ẹ̀ àwọn àlùfáà wa ọlọ́run mọ́sà bá wa tún wọn ṣe ẹni gbogbo bàjẹ́ tó gbalẹ̀ yìí àwọn àfáà náà kọ́kọ́ bàjẹ́ o àwọn àfáà náà kọ́kọ́ dàrú àwọn àfáà dàrú tán gbogbo ẹ̀ náà wá dàrú ọlọ́mọ́sà bá tó gbogbo ẹ̀ subhanakallahumma alhamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk qumu ila salatikum yarhamukumullah. àwọn èèyàn tí wọ́n fẹ́ dà láṣẹ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ
tí wọ́n fẹ́ ṣàdúrà kó ṣẹ orí ọkà orí èrè náà ń lò pẹ̀lú olúgbòhùn náà sì fi ń gbáyé. tẹ́ bá fẹ́ dá láṣẹ tẹ́ sì fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ tẹ́ tún fẹ́ ṣàdúrà kó ṣẹ súnà tànàbí ni ẹ lò àwọn ọ̀nà tànàbí là ní ẹ mórílé. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. 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 kò má sí ewé kò má sí egbò kò má ṣàwúre kò sí gbèkúde kò má sí ọgbọ́n kò má ṣàbùyẹ nípa kádàrá tọ́lọ́run ṣètò lórí aráyé ọmọ àdámà la ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. la ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní gbẹ́rẹ́ sínsìn ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àrìmọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àsokọ́lẹ́ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní yíyẹsẹ̀ wòṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. a ní òkà tájà ṣe ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní òkà kùsànrin ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. orí ṣebele lẹ́nu ṣe ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. gbẹ̀tùgbẹ̀tù ńkọ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ. la ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní ìfúnpá ńkọ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àti wípé ó ń dè níbàdí ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní Ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àti wípé Agẹmọ níjẹ̀bú ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní Òṣogì yẹn kọ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. torí Ọ̀ṣẹ́ Àbọ̀kẹ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní Òkè Ìbàdàn ṣe ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní Pípé Ségè ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Ọ̀sẹ̀ àwẹ̀ bíi Fálábòyún ó ti dájú pé ààrẹ bọ ni. mi ní ṣe bẹ́ẹ̀ ma ọba láwùrà wá foríjì ni mo ti túbà. mi ní ṣe bẹ́ẹ̀ ma ọba láwùrà wá foríjì ni mo ti túbà. egungun ṣíṣe nílẹ̀ Yorùbá àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ṣàngó bíbọ nílẹ̀ Yorùbá àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ifá dídá nílẹ̀ Yorùbá àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ìkúnlẹ̀ kíkí ni nílẹ̀ Yorùbá àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Títà pín ní mánú Fálábòyún àṣà
àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. ẹbọ ni ẹ jẹ́ àkíyèsí. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. ẹbọ ni ẹ jẹ́ àkíyèsí. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ọ̀ṣun Òṣogbo nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. ìfúnpá ń kọ́ nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Òǹdè níbàdí nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ṣebele lẹ́nu ṣẹ́ nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Àṣejẹ abíwẹ́rẹ́ nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ọ̀sẹ̀ àwẹ̀bí nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Bíbá wọn gbẹ́yọ̀sẹ̀ nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. ẹbọ ni ẹ jẹ́ àkíyèsí. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún.